Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawala wa ba'd. Ọpẹ́ ni fún Ọlọ́run ba àlékí ọlá, atọrọ àlékún salatu wa salam fún annabi Muhammadin sallallahu alaihi wasallam. Abi Allah no lan la re bani salikun ki annabi, bani salikun ala annabi. Gbogbo ẹni tí ó ga tí sunna annabi fi ga, abi Ọlọ́run ba àlékí ọlá, má ṣe jẹ́ kó máa ga o. Gbogbo àwọn tán gbèrú ga láyé àbá tẹ̀ ti dépò gíga ni, àmá ni àwọn náà ni bí sunna annabi ó ṣe dòkú, bí Islam ó ṣe dóná rinlẹ̀, òun náà ṣiṣẹ́ tọ̀. Abẹ́lọ́run ba àlékí ọlá bó ti máa rí ìkànnà olóńgbò tí ò ní lè pààyàn bìlì tẹ̀sí kó yóò pa ọ̀fán má sì wà ní rí ìkànnà wọn. Báni ṣe sunna ànábì ní tí ó ga tí a kò ní gaba, báni rẹ̀ bí díà ṣètánì ńlẹ̀, wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ̀yin alára wa káàkiri gbogbo ńlá ayé, a tún kì í káàbọ̀ sórí ètò yín, ètò wa Fiqhu Asma'illahil Husna, eléyìí tá ti máa ń ṣàlàyé nípa àwọn orúkọ Ọlọ́run ba àlékí ọlá eléyìí tó rẹwà jùlọ. Eléyìí tí a mú náà orúkọ Ọlọ́run ba àlékí ọlá fún ìdánilẹ́kọ̀ọ́ wa tòní, òun náà ni Ar-Rabb. Orúkọ Allah tí ń jẹ́ Ar-Rabb. Ar-Rabb yìí ó jẹ́ orúkọ tó jẹ́ pé ó gbajúmọ̀ nínú Al-Qur'an al-Karim gẹ́gẹ́ bí Allah sì gbajúmọ̀ náà ni, gẹ́gẹ́ bí Al-Ilahu sì gbajúmọ̀ ni. Ọlọ́run ba àlékí ọlá àkọ́kọ́ súrà tí ó sọ̀kalẹ̀ nínú Al-Qur'an al-Karim, Ọlọ́run ba àlékí ọlá ó forúkọ ìbẹ̀rẹ̀, ó ní alhamdulillahi rabbil alamin. Rabb yìí Ọlọ́run ba àlékí ọlá mú wá láìmọye nínú Al-Qur'an lọ́nà tó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta, ó lé ní 500 places Ọlọ́run ba àlékí ọlá tó ti dárúkọ Rabb, 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 Rabb. Torí pé yóò lè gbà wá àbáni ká máa mú àwọn ayẹyẹ wá ní ẹni tere èjì tere táfẹ́ kàtán. Kí wá ní ìtumọ̀ gbólóhùn Ar-Rabb yìí? Inú àwọn orúkọ tó jẹ́ wípé a kì í sábà rí káwọn èèyàn sọ mọ́, ó ní bí Abdullahi ṣe pọ̀ rẹpẹtẹ, tẹ́ bá wo àdúgbò kan àbẹ́ wọlé kan, ó wọ́n gan, ó sọ wọ́n kárí ilé mùsùlùmí kan ó máa sọ ọmọ tí ń jẹ́ Abdullahi bẹ́ẹ̀. Ẹ sì lè wo odidi stéètì kan kẹ́ mọ́ rẹ̀ tí ń jẹ́ Abdurrabb bẹ́ẹ̀. Tẹ́jẹ́ mi tí ń dé mo ti délé ayé ilẹ̀ Yorùbá, ìgbẹ́ tí ń jẹ́ Abdurrabb rí. So lára àwọn ojúpọ̀nà tá a máa ń lò láti gbà wípé Ọlọ́run ba àlékí ọlá ló dá wa, láti wò pé Allah ń jẹ́ Ar-Rabb, òun náà ni ká máa sọ ọmọ wa bẹ́ẹ̀. Ká ní Abdurrabb. Wọ́n tó ń gbọ́ mi ní ìsìn tó ìyàwó rẹ̀ lóyún nú, mọ yí àníyàn rẹ̀ padà pé lágbára Allah Ta'ala, ọmọ mi tí ń bọ̀ tó ọjọ́ ọkùnrin Abdurrabb ní ń sọ. Ó sọ Abdullahi tẹ́lẹ̀, sọ ní Abdurrabb. So lára àwọn orúkọ Ọlọ́run ba àlékí ọlá ilé tó rẹwà náà ni. Ar-Rabb yìí lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn, ó kó gbogbo orúkọ Ọlọ́run ba àlékí ọlá sínú gẹ́gẹ́ bí Allah náà ṣe kó gbogbo orúkọ Ọlọ́run ba àlékí ọlá sínú ni. Gbogbo orúkọ Ọlọ́run tó wá kó sínú yìí, ó wá ní àwọn orúkọ àwọn túmọ̀ méje kan sí mẹ́jọ kan tó kó sínú náà orúkọ Ọlọ́run ba àlékí ọlá tó jẹ́ pé gbogbo wọn pátá náà tún ń ṣiṣẹ́ fún gbogbo àwọn orúkọ Ọlọ́run yòókù náà ni. Àkọ́kọ́ ńbẹ̀, ó náà ni Al-Khaliqu, ọba adẹ́dà, ìtumọ̀ Rabb nìyẹn. Al-Khaliqu, ọba adẹ́dà. Ar-Raziqu, ọba olùpèsè. Al-Maliku, ọba oníkan, ọba tó ní nǹkan, gbogbo nǹkan ní ànítán. Al-Muhyi, ọba tí ń yẹ gbogbo nǹkan. Al-Mumitu, ọba tí ń pa gbogbo nǹkan. Al-Mudabbiru jami'il umur, ọba tí ń darí gbogbo àlámọ̀rí gbogbo nǹkan pátá yányá. As-Sayyidu, ọba tó jẹ́ ọ̀gá fún gbogbo nǹkan. Al-Muslihu, ọba tí ń ṣàtúnṣe gbogbo nǹkan. Ìtumọ̀ mẹ́jọ yìí ni àwọn ọ̀gá àtumọ̀ tí ń bẹ fún gbólóhùn Ar-Rabb. Tá a bá ti gbà pé Ar-Rabb, Ọlọ́run tí ń jẹ́ Rabb, ó náà ni Al-Khaliqu, òun ló dá gbogbo nǹkan, àti yanjú eléyìí nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti lọ. Ar-Raziqu, onípèsè fún gbogbo nǹkan pátá yẹn ponogodo, àti yanjú eléyìí nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti lọ. Al-Maliku, òun ló ní gbogbo nǹkan lánìtán. Àwòrán tó fi ń wò mí yìí, bóyá orí fóònù àbí orí láptọ́ọ̀pù ni, kìí ṣe wọ́n ló ní. Ẹnìkan ló ṣe, ẹni tó ṣe òun kìí ṣe òun ló ní lánìtán. Tẹ́pọ̀ òun ló ní lánìtán ni, kò yẹ kí nǹkan náà kó yẹ yàkuyà mọ́ lọ́wọ́. Ṣé bọ́ ọmọ ń tẹ fóònù, ó sì máa tẹ̀ kò ní dé ọ lóhùn. Tẹ́pọ̀ ló ní lánìtán ni, ó yẹ kó lè dé ọ lóhùn. Àwọn òyìnbó tó ṣe mọ́tò, àwọn ò ní lánìtán. Tí ó bá ti stáàtì ẹ̀tàn, òun kó yà kó wájú ẹni tó pé kò mẹ́ni tó ṣe mọ́. Àmúgbò ẹ̀dá tọ́lọ́run ba àlékí ọlá dá pátá, Ọlọ́run ló ní gbogbo wa lánìtán. Ìtumọ̀ pé Ọlọ́run ló gbogbo wa lánìtán yìí, ó kún tó pọ̀ sínú, á padà máa sì dánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ lọ́tọ̀ bi'idhnillahi ta'ala. Gbogbo ẹ̀yà ara wa, ẹ̀jẹ̀ ara wa, Ọlọ́run ló gbogbo ẹ̀ lánìtán. Ìtorí ẹ̀ ò gbọdọ̀ ta ẹ̀yà ara rẹ, ò gbọdọ̀ ta ẹ̀jẹ̀ ara rẹ, ò gbọdọ̀ fẹ̀jẹ̀ ẹlẹ́ níbì kan kó tún gbowó, àbí kó tún gba nǹkan ọ̀fẹ́ padà, àbí kó tún gba ẹ̀bùn lórí ẹ̀. Ò gbọdọ̀ gbà àyàfi tí ó jẹ́ kó lókun àtagbára padà, bí mílíkì tán bá fún ọ, bí omi tán bá fún ọ. Al-Muslihu, Ọlọ́run ọba lọ́ba tí máa ń tún gbogbo nǹkan ṣe tó bá ti fẹ́ bàjẹ́, àti tí ó bàjẹ́ Ọlọ́run ni ìjẹ́ ó bàjẹ́. Ìtorí ẹ̀ ọmọ rẹ tó ya bó rán mọ́ ọ lọ́wọ́, in tí ó tò nínú àlámọ̀rí ayé rẹ, in tí ó lọ dédé nínú iṣẹ́ rẹ, tó fẹ́ kọ́ Ọlọ́run ọba tún ṣe, tó fẹ́ àtúnṣe fún ọmọ rẹ tí ò tí ì mọ hùwà tó wù ọ́, ọmọ tó ní tí ń sin tí ń bọ̀ lẹ́mìí jẹ́, tí ò tí ì débi tó fẹ́ kó dé láyé. Ọlọ́run ló pè tí agbára òkè sámà tí máa ń dọ́mọ padà síbi tó bìfẹ́ tọ́lọ́run fẹ́, òun náà ló pè ó ní Al-Muslihu pẹ̀lú gbólóhùn Rabb. Eléyìí tí ó wà máa jẹ́ ìbọn amúlọlé fún wa. Ó náà gbé gbólóhùn Rabb yìí, Ànábì sọ ní hadith pé téèyàn bá fẹ́ ṣàdúà, téèyàn bá sọ pé ya Rabbi lẹ́ẹ̀mẹ́ta sẹ́ẹ̀mẹ́rin, Olúwa ó sọ pé ẹrú mi mo ti tẹ́tí sí ọ, gbóhun tó bá fẹ́ máa sọ ìsì máa gbọ́. Lára àwọn
àṣírí táwọn tó mọ Ọlọ́run bá àlékè ọlá fi bẹ Ọlọ́run tí fi ń gbọ́ lójú ẹsẹ̀ náà nù á sọ pé ya Rabbi ya Rabbi ya Rabbi ya Rabbi lẹ́yìn ìgbà náà ká tọrọ tá a bá fẹ́ Ọlọ́run má ṣe gba ìjọsìn wa eléyìí náà ni a fi ṣe tító lágbára Ọlọ́run bá àlékè ọlá a tún máa tẹ̀síwájú láwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ń bọ̀ àwa náà ni ẹ máa rí ẹ̀yin náà ni a máa bá wa náà qul lakum assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.